ṣé rí ẹjọ́ tó wà wájú wa lónìí ẹjọ́ òun ò le rárá àjọ mójú wa fi gbàwó lọ́bẹ̀ ni ẹ mọ bá ń ká lọ. ẹ kábà àzọ tí kára yà bá. ẹ wá dúró tí Ọlọ́run jẹ́ yẹn ẹ wá dúró tí Ọlọ́run ṣe ìyẹn lẹ́nìkan wá sọ wípé onídúró mi ẹ̀ ṣe Ọlọ́run èso onídúró tèmi. She what? Onídúró mi ẹ ṣeun o. Ọlọ́run kọjá onídúró sà. Yes. Ó kọjá onídúró. Okay. Èmi náà láìkí orin yẹn njọ́ tí mo fẹ́ kọ báyìí ẹ̀mí máa ní gbẹnu ẹ̀ sàn. Jésù. Kì í ṣe pé bóyá èèyàn fi ń sọ pé orin kan ò dáa. Okay. Tá a bá ti gba orin nínú ẹ̀mí. Yes. Ó ní àwọn àṣàrò téèyàn máa ń ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ kó tó gbé e jáde. Àìjẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bó ṣe ń gbé wá lèèyàn ṣe ń sọ ni oníkálùkù kàn mọ́ sọ̀sọ̀kú sọ ni. Ọtí Jésù parí ẹ̀. Ọtí Jésù. Ayé mi tèmi bá mi. Àwọn kẹ́lá wọ́n sábà ti say when you want to use your life for now. Jésù. He has given us the brain to digest. Chew it very well, digest, eat it, gbé mi, then digest it, then bring it back to life. Ọlọ́run àjànàkú kìkìdá ọpẹ́ ló yẹ ọ́ bàbá mi. Àwọn làásàkì rẹ̀ àbàtà. Ṣé tá a bá rò tọrọ ńlẹ̀? Àwa gan ti kọrin rí a change ẹ̀. Ìbí ìbá jẹ́ pé Ọlọ́run má jẹ́ kéèyàn yóò gbónú, mo sì tún change nǹkan mi. Jesus did not stand. He did not stood for us. He died for us. Onídúró mi ti ń bẹ nínú Bíbélì nínú Hebrew 7:22. Okay. ẹ wo sẹ́yìn náà sáré pé kan ṣe wọ́n lọ́wọ́ mo sún ẹjọ́ yìí gbà tí Ọlọ́run bá kọ arise.